Ẹ kú dédé àsìkò ẹ̀yin alára wa, Wálé Aburúmọ̀kù lórúkọ mi. Ìgbà tí mo ti gbìyànjú láti rí owó ilé tí ọjọ́ yìí pé gbogbo gbìyànjú ọ̀hún pàbó ni ó padà já sí gbẹ̀yìn. Náà mo ti decide láti ta ọ̀kan lára àwọn iPhones mi, like iPhone 17 Pro Max. So ìwọ tó bá mọ̀ pé o need iPhone 17 Pro Max, open box ni o. Open box ni o, mo ti já o. So ìwọ tó bá mọ̀ pé o need iPhone 17 Pro Max, open box kò jẹ́ kí n mọ̀. Ìwọ tó bá need iPhone 17 Pro Max, open box 1.9 million naira ni màá tà fún ẹ. Tó bá mọ̀ pé o need kó DM mi. Ṣẹ́gbọ́n èèyàn alára wa, ẹ ṣeun o. Ìwọ tọ́lọ́run bá sì tún fọwọ́ tọ́lọ́kàn náà tó fẹ́ fi iye kan ràn lọ́wọ́, o lè bá ń ṣe sínú àpò àsùnwọ̀n ilé ìfowópamọ́ mi tí ń bẹ ní ojú fọ́nrán yìí. Ẹ ṣé o, kò ní bàjẹ́ o. Mo dúpẹ́ o. Ó parí o. ọ̀rọ̀ padà lẹ́lẹ́rìí. Ó lójú ẹ̀ po tó ráyé ẹ̀ báyìí. Ó rí. Inú mi máa ń dùn tíyàn bá ráyè jèrè ọ̀rọ̀ lára ẹ̀yin aláìmoore ẹ̀dá báyìí. Ẹ̀yin aláìmoore afibísólóore, amóore sùn ní í ṣe. Bíyàn bá ń jèrè ọ̀rọ̀ lára yín báyìí, inú mi máa ń dùn ni. Nítorí pé àwọn Yorùbá sọ pé béèyàn bá dánlé ọkọ méjì wò kò ní mọ èyí tó sàn. Òun lọ̀rọ̀ fọ́ní dìndìnrìn. Wọ́n ní ẹ wá ra fóònù iPhone 17 Pro Max. Àwọn tó gbé iPhone 17 Pro Max lé ẹ lọ́wọ́, ṣó o rò pé wọ́n ṣe ẹ́ lóore ni? Wọn ò ṣe ẹ́ lóore torí pé ó lè wúlò fún ẹ láti bá wọn fi ṣiṣẹ́ tán fẹ́ fún ẹ, iṣẹ́ tán fẹ́ rán ẹ. Òun ló jẹ́ kán gbé lé ẹ lọ́wọ́, wọ́n mọ̀ pé agbára ẹ ò ká. O ò rówó jẹun débi tó máa rarú ẹ̀. So wọ́n wá wù ẹ́ bó ṣe ń ráre tó ṣe ń tàfàlà kiri láti bí oṣù kan sì tó ti ń wá tamọ́ mátamọ̀ kiri. Àwọn tó ń ṣiṣẹ́ fún, àwọn yẹn ò lè gba ilé fún ẹ. Ṣé Oríyọmí ṣó ṣiṣẹ́ fún Oríyọmí kó Oríyọmí tó kówó ilé fún ẹ kó tó kówó sí ẹ lápò? Ìyẹn tó yẹ ẹ́ nìyẹn. Ìyẹn tó yẹ ẹ́ nìyẹn. Alákùnjẹ, òṣèlú alátẹnujẹ lásán ni wọ́n ń ṣe. Àwọn tí wọ́n ń lù ẹ́ bí omi odò, tó ń mú ẹ kọlu gbá kọlu àwo, tó ń forí ẹ gbági kiri nísìn. Tó yẹ pé tó ṣèlú bá lọ tán ló tó máa mọ̀ pé nǹkan tán ti dá sí ẹ lára, wọ́n ti damage ẹ kọjá ìdajì. Ó dìgbà tó ṣèlú bá lọ tán tí wọ́n ti use ẹ tán ti trash ẹ tó wúlò fún wọn mọ́, tó jẹ́ pé ó tún dẹ̀yìn ọdún mẹ́rin kan tó rántí ẹ. Ìgbà yẹn ló máa mọ̀ pé ó ti fi nǹkan ṣera ẹ tó pọ̀ gan. Ó ti fi nǹkan ṣera ẹ tó pọ̀ gan. Ẹ wá o, ẹ̀yin èèyàn, ẹ bá fẹ́ ra fóònù, ẹ̀yin alára wa, ẹ wá bá ra fóònù o. Èló lẹ pé ó bàbá wa Aburúmọ̀kù? 1.9 kọ́ la gbọ́ yẹn. Èló lẹ fẹ́ tà jálẹ̀? Ẹ sọ jálẹ̀ fọmọ Nàìjíríà o. Ẹ gbẹ́nu sí máìkì, ọmọ Nàìjíríà ń gbọ́ yín o. Èló ni jálẹ̀ o, káwa náà lè bá yín náà. Torí àwa náà fẹ́ ra iPhone 17 tẹ́ ń tà yẹn. Ẹ jẹ́ ká mọ iye tẹ́ ẹ fẹ́ tà jálẹ̀ ká lè mọ bí a ṣe máa ná. Ẹ kàn lè gbé fóònù wá sórí ayélujára kẹ́ ẹ lẹ fẹ́ tà 1.9, kẹ́ ẹ dẹ̀ máa expect ọmọ Nàìjíríà kan kó 1.9 wá o. Kò ṣeé ṣe o. Bẹ́yẹn kọ́ ló ṣe ń wọ́ọ̀kì o. Fóònù tó gbé dání yẹn, bóyá lo mọ̀ pé ó ti di fairly used, ó ti di tòkunbọ̀, ó ti kúrò níbi tán ti wà, ó ti já fúnra ẹ, ó ti mú kúrò nínú páálí. Ó mọ tó ń ṣe. So 1.9 lẹ pè. Ẹ já mọ̀ jálẹ̀. Tó bá gba 700, àwa ready láti rà o. Tẹ́ ẹ bá wá gbàyè tẹ́ ẹ fẹ́ tà jálẹ̀, ẹ tún bá wa ṣe another video ká mọ jálẹ̀. Òpònú aláìnílàákàyè.